gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ohun tí mo fẹ́ kọ́ wa báyìí òun ni òǹkà owó ẹyọ tí Yorùbá ń ná ní ayé àtijọ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé a ná owó ẹyọ yìí olóyìnbó ń pe kinní kan ní trade by barter tí mo bá ní aṣọ nílé tí ẹ̀yin bá ní iṣu tèmi fẹ́ jẹ iṣu tẹ́yin fẹ́ wọ aṣọ á jọ ṣe pàṣípààrọ̀ ìyẹn nìyẹn nígbà tó tún yá sáà yẹn lọ Yorùbá wá ná owó tí wọ́n ná òun ni mo gbé lọ́wọ́ tẹ́ ń wò nínú àtẹ tó wà lọ́wọ́ mi yìí owó tí Yorùbá ná nígbà yẹn òun lẹ̀ ń wò nínú àtẹ ọwọ́ mi yìí tá a pè ní owó ẹyọ ṣé ẹ rí owó ẹyọ yìí wọ́n máa ń sìn bí ẹni tó sílẹ̀kẹ̀ ní ayé àtijọ́ tí wọ́n bá sìn igba adúrú owó ẹyọ ọwọ́ mi tẹ́ ń wò yìí wọ́n á sìn igba owó ẹyọ tán sìn yìí òun ni Yorùbá pè ní èépìnì tí olóyìnbó pè ní half kobo 200 cowries òun ni half kobo tá a mọ̀ sí èépìnì àwọn tó ná ti mọ nǹkan tí mò ń sọ yìí ṣé wá rí igba owó ẹyọ tó wà lọ́wọ́ mi mo ti sọ fún wa pé igba náà máa ń sìn ṣé rí igba méjì owó ẹyọ yìí tí a mọ̀ sí irínwó owó ẹyọ yìí tó lóyìnbó pè tiẹ̀ ní 400 cowries òun la pè ní kọ́bọ̀ kan kẹ́lẹ̀ máa dúró ẹrù tán máa rù láyé ìgbà yẹn o ẹrù owó ẹyọ ni náà ń rù kìtà tí wọ́n bá fẹ́ ẹgbẹ̀ta owó ẹyọ tó wà lọ́wọ́ mi yìí tó lóyìnbó pè ní 600 cowries ó ní Yorùbá pè ní kọ́bọ̀ kan àbọ̀ tí a mọ̀ sí 1.5 kobo ṣé wá rí kọ́bọ̀ méjì owó ẹyọ tá a bá máa pe kọ́bọ̀ méjì nígbà yẹn lọ́hùn owó ẹyọ ọwọ́ mi yìí wọ́n á gbé ní igba lọ́nà mẹ́rin òní kọ́bọ̀ méjì tí olóyìnbó pè tiẹ̀ ní 800 cowries ẹ jẹ́ mẹ́nu dúró náà nítorí ìdí èyí gbogbo bí tẹ́ bá ti rí fídíò Culture by Ade Anade ẹ like ẹ comment ẹ share paríparí ẹ follow mi bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ yẹn á lọ viral ó.